àwọn wo gan-an ló ń tà wá fáwọn Fúlàní ṣé àwọn ọba ni àbí àwọn ìjọba àwọn èèyàn wá sọ̀rọ̀ yìí pé àwọn ọba wà lára àwọn tí wọ́n ń ta ọmọ Yorùbá fún Fúlàní torí pé ìjọba ti gbàṣẹ lẹ́nu wọn in fact ṣẹ́rí wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ mo fẹ́ kẹ́yìn náà kẹ́ ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ wá lọ gbọ́ ohun tí wọ́n sọ yìí pé ṣé ọba ló ń kó wa lọ sóko ẹrú ẹlẹ́ẹ̀kejì ni àbí àwọn ìjọba ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. aṣọ kò sí ọba ò lè dàgbà pé èmi mo fẹ́ máa pàṣẹ ọba kankan ò lè pàṣẹ níbi kankan o ṣẹ́rí bá ṣe ń dùkúlẹ́kúlẹ́ yìí náà ṣe máa dùkúlẹ́kúlẹ́ lẹ́yìn pé kó máa kẹ́gbẹ́jọ ṣẹ́rí ẹgbẹ́ nìkan náà lè máa fọgbọ́n kójọ kó máa fọgbọ́n kéròjọ kó máa recruit ara wọn ṣùgbọ́n pé màá náwó wọn lè náwó wọn bí ọwọ́ tó bá náà o. ok ẹ jẹ́ kí n sọ bọ́n ṣe lè gba agbára padà. Number one, ṣẹ̀mẹ̀ kí mo ní ọba ni head of his kingdom, ó ní commander in chief of armed forces of his kingdom, ó dẹ̀ ní spiritual head of his kingdom. Ó king of England, ó ní head of the United Kingdom, ó ní commander in chief of armed forces gbogbo United Kingdom armed forces, ó dẹ̀ ní leader Anglican Church. Forget. Now, the only agbára tí ọba ilẹ̀ Yorùbá pàápàá bí Ọọ̀ni yẹn tó máa ní problem pẹ̀lú náà ni bó ṣe máa command armed forces. Màá dẹ̀ sọ bó ṣe máa command ẹ̀ sìn. But àti jẹ́ pé òun ni spiritual head of his kò sẹ́ni tó ń mú ọba kankan ní Nàìjíríà láti sọ pé mi ò ṣe Ìsìlámù mi ò dẹ̀ ṣe Christianity ìṣẹ̀ṣe ni mo gbé ta ló máa ṣé bọ́ bá you are a traditional king ìyẹn ò mí pé àwọn oníṣẹ̀ṣe àwọn olóṣìkà wọn fi wá kí ẹ láàfin kó má welcome wọn àwọn kìrìsìtẹ́nì wọn fi wá kí ẹ kó má welcome bọ̀ kó wá lọ sọ pé olóńjòkó níbi tó ti ń ṣe Ramadan kí ló kọ́ ọba ilẹ̀ Yorùbá traditional king. ibi tí bàbá ọba Ìbàdàn ibi tó ọ̀rọ̀ yẹn ti wọ́ wá ni kò sí ohun tí ọba bá ti ṣe nìkan tá bàbá ò lè gbàwẹ̀ mọ́ bàbá ti darúgbó kò lè gbàwẹ̀ mọ́ kí lẹ̀ ń ṣe mẹ́. kí lẹ̀ ń ṣe pẹ̀lú fúláyìn báyìí. Bàbá mi àdúrà wo tiẹ̀ tún ni bàbá Rashidi tún ní ìdí àwọn ọmọ Ìbàdàn tí ń ṣàdúrà ẹ̀mí gígùn fún ẹ gbogbo ọmọ Ìbàdàn ń ṣàdúrà ẹ̀mí gígùn fún ẹ ò ní ìdàdúrà bàbá yìí ò ní ìdàdúrà kankan mọ́ bẹ́ẹ̀ kó máa mu tí gbígbóná kó máa po tíì mu kó máa jẹ búrẹ́dì kó dẹ̀ máa kó máa mu kókó. kí lè kọ́ lọ ń gbèkó ṣe ń bẹ ṣé Faruku ló fẹ́ gbàdúrà tó fẹ́ gbà fún yín ni. ṣẹ́rí kò síbi tẹ́ bọ́dé láyé tẹ̀ ṣé irú Faruku ló máa gbàdúrà ni Faruku aládùn méjì Faruku kò lè ṣe kò lè ní ayé Faruku kò lè sọ pé ayé mi á dáa kí n dáhùn ìjàtúgbọ́ queen ayé á dáa o yóò dára fún ẹ wàhálà mi ní dáhùn torí kò nítumọ̀ ó wí ò nítumọ̀ létí mi torí mo mọ̀ pé ayé mi á dáa ìwọ ayé tèmi ò sí lọ́wọ́ ẹ kí ni mo fẹ́ dá ẹ lóhùn fún ayé mi wà lọ́wọ́ ẹ ni ṣe àdúrà fara sí ẹ ṣé ọba Ìbàdàn yóò ju Faruku lọ ni. I don't know. ṣe rí nǹkan tí Faru táwọn fi ń sọ pé. èyí tí bàbá ti gbọ́ fídíò yẹn jẹ́ tí bàbá Dáre ṣe ti gbọ́ fídíò yẹn. mo ti gbọ́. èyí tẹ́ bá ti gbọ́ tán bàbá bá ti sọ̀rọ̀ wọn kù máa play rẹ̀ fún wa. so nǹkan tí mo ṣáà in closing nǹkan tí mi fẹ́ sọ ni pé àwọn ọba ilẹ̀ Yorùbá nǹkan tí àwọn Faru kẹtọ́ fi ń sọ nǹkan tó ń sọ ni pé wọ́n mọ̀ pé àwọn sultan àti emir pé wọn ń ṣe ọba wọn ní adé lórí àwọn yẹn sultan àti emir Islamic clerics ni wọ́n get Islamic clerics ni wọ́n ní adé lórí but àwọn dẹ̀ ní tí ọba ilẹ̀ Yorùbá sọ pé Muslim lòun under sultan ló wà by virtue of hierarchy because sultan òun ti establish caliphate as Saki Mùsùlùmí ní gbogbo Nàìjíríà the only person tó senior ẹ̀ òun náà ni King Fahd ọba onísìn bó ṣe embrace ìṣẹ̀ṣe 100% òun ni pé ó dá wà òun ni ọba ilẹ̀ Yorùbá gangan like because ṣẹ́rí agbára ọba ilẹ̀ Yorùbá wà legitimized by ìṣẹ̀ṣe ló legitimize power ọba kò ní any business pẹ̀lú Islam àti Christianity so lastly báwo náà ṣe lè gba agbára padà military power padà ṣẹ̀wẹ́ pé mo sọ lẹ́yìn pé Onírìṣà who establish organization of ìṣẹ̀ṣe committee. Now, under organization Ìṣẹ̀ṣe committee yẹn, wọ́n máa ní Supreme Council of Ìṣẹ̀ṣe Affairs tó máa ní president tí wọ́n máa rotate láàrin àwọn ọba láti ilẹ̀ Yorùbá all the way to Brazil, Cuba, Trinidad and Tobago. Now, gbogbo àwọn Ifá Council, gbogbo àwọn olóríṣà gbogbo wọn yẹn under Ìṣẹ̀ṣe committee ló máa wà. Àwọn institutions wọ́n máa build under Ìṣẹ̀ṣe committee yẹn ló máa wà because àwọn owó tó máa ń gbà
from our foreign aid and stipend and máa fi build our schools àtàwọn curriculum tó bá establish. Now nínú Nigerian decree tó ń pè ní constitution provision wà fún sharia bí provision ṣe wà fún Yorùbá customary law. Àwa la gbé customary law wá sílẹ̀ là ń sá tẹ̀lé customary law Britain tó ń pè ní common law. A ní láti embrace customary law tiwa. Nílẹ̀ Yorùbá káwọn òyìnbó tó dé a ní customary legal system wa láwọn customary court wa. First and foremost gbogbo àwọn judges tó wà ní customary court ilẹ̀ Yorùbá sìn àwọn olóṣìkà ni most of them kò yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn oníṣẹ̀ṣe ló yẹ kó head Yorùbá customary court. So a gbọ́dọ̀ revive that customary law. Kádẹ̀ tó lè revive a gbọ́dọ̀ develop nǹkan tó ń pè ní jurisprudence. Báwo la ṣe máa interpret law? Ní 1999 ìgbà táwọn 12 northern states wọ́n sọ pé àwọn fẹ́ practice sharia Ọbásanjọ́ kickback pé jurisprudence wọn máa lò láti máa interpret sharia law yẹn wọ́n lọ borrow jurisprudence ní Maliki school ní Saudi Arabia òun náà fi back it up. Now àwọn ọmọ Yorùbá wọ́n kàwé wọ́n ka Cambridge ẹ̀yin náà ẹ develop jurisprudence láti back customary law yín up. Tẹ́ bá ti ní law ẹ ní right láti establish law enforcement agency láti enforce a law tẹ́ bá ń gbé jáde. Now tẹ́ bá lọ sí Kano lẹ́ni tẹ́ bá lọ mọtí especially nínú Ramadan wọ́n máa àwọn Hisbah police náà fi enforce sharia níbẹ̀ wọ́n máa arrest yín ni o. Wọ́n ní àdín lé Nigerian police lọ́wọ́ wọ́n máa lọ try yín ní sharia court wọ́n dẹ̀ máa jù yín sí sharia jail wọ́n ń bẹ̀ ni. The same thing a lè ṣe the same thing o. Alákàwé but mi ò mọ àǹfààní ìwé tí Yorùbá kà o. Àwọn Àmọ̀tẹ́kùn kò yẹ kó wà lọ́dà state government under àwọn ọba ló yẹ ká Àmọ̀tẹ́kùn wà kán máa fi enforce Yorùbá customary law. Wọ́n dẹ̀ máa gbé bọn. So Fúlàní wá ń jẹ ko lórí àwọn ilẹ̀ òrìṣà wọ́n máa arrest wọn right away. Wọn ò ní hand wọn over sí Nigerian police kò sí because customary law ló ní jurisdiction níbẹ̀ yẹn òun ló wà play. Ẹ máa arrest wọn try wọn ní customary court. Tẹ́ bá lè ti try wọn ẹ lọ jù wọn sí customary penitentiary nílẹ̀ Yorùbá bó ṣe yẹ kí ara so bọ́n ṣe lè gba some of their military power tó ti lose padà ní even within the context of one Nigeria wọ́n lè gbà padà but wọn ò fẹ́ ṣe wọ́n prefer kí wọ́n jẹ́ Muslim kí wọ́n jẹ́ Christian kí wọ́n máa pa wọ́n bí ẹran káwọn Fúlàní máa pa wọ́n kí wọ́n máa tẹríba fún pastor kí wọ́n máa tẹríba fún imam ìtorí ẹ̀ ní wèrè oníkìjìpá tẹ̀sán tó fi ń gbẹ́nu pé kí ni ó ń pè kí ni àáfà ni ọba ṣẹ́rí nǹkan tó fẹ́ ṣe ń sìn nílẹ̀ Yorùbá ni pé wọ́n fẹ́ elevate àwọn àáfà to the rank of ọba tó jẹ́ pé gbogbo àwọn Muslim ilẹ̀ Yorùbá wọn ò ní dá sọ́ba mú àwọn àáfà àwọn imam Ọ̀yọ́ gbogbo ẹ̀ náà nǹkan tí ó fa ìjà yẹn between Ṣọ̀ún àti toilet Ògbómọ̀ṣọ́ nìyẹn ṣe get because first of all Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó ti set bad precedent tó lọ ń kúnlẹ̀ síwájú Adébóyè odidi ọba wọn kì í ṣe ìyẹn náà àwọn ló ń weaken power wọn àwa kàn ní láti pọ́n wọn lé nítorí pé a fẹ́ jẹ́ kí civilization wa kó go into disrepute so Olódùmarè máa fún wọn ṣe o kí Olódùmarè jẹ́ kán wake up wọn ní kí ni ọba lọ ń ṣe ní Ramadan kí ló lọ ń ṣe ní Ramadan kí ló kàn tiẹ̀ pẹ̀lú Ramadan ó yẹ kó wà ní ààfin ẹ̀ kán wá kí ẹ káwọn àfa wá kí ẹ ọ̀ kí wòlíì wá kí ẹ but tó máa ní pé anything tí wàá lọ social function tí wọ́n máa lọ nǹkan tó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú ìṣẹ̀ṣe ló yẹ kó máa lọ so bó ṣe rí nìyẹn o. sọ wípé àwọn ọba kan máa ń jókòó gẹ̀lẹ̀tẹ̀ ẹ gbọ́ débẹ̀. Mi ò gbọ́ yẹn o ẹ lè play one more time tí ẹ lè mi gbọ́ because ó ní lè mi tẹ̀. ó sọ débẹ̀ bí ẹ̀gbọ́n play tọkùn yín bẹ̀ ó ní àwọn ọba kan wà tẹ́lẹ̀ pé tóun bá ń bọ̀ báyìí wọ́n máa ń jókòó gẹ̀lẹ̀tẹ̀ wọ́n máa wò wọ́n wá jùrù kẹ̀rẹ̀ sóhun báyìí ó lò máa wò wọ́n báyìí iṣẹ́ mi lẹ̀ ń jùrù kẹ̀rẹ̀ sí. the sherry problem nìyẹn tó wá tún dọ̀là sí ọba ọ̀dẹ ọba míì wọ́n tún máa invite wọ́n tún máa ṣe invite wèrè yìí sí ṣìkọ́ tún problem nìyẹn èèyàn tó ń sọ publicly tó ń rí dínkù hip hop ẹ tún máa invite ṣé kó tó invite sí Ìbàdàn náà gbọ́ nǹkan wèrè tó ti sọ tẹ́lẹ̀ yìí ẹ dẹ̀ tún invite wọ́n tó bá tún dọ̀là sí yẹn máa rí bóyá ọba Ẹdẹ ló fẹ́ ṣe wọ́n tún invite wèrè yìí ọmọ Fúlàní ọba Òṣogbo tún máa invite ẹ. ó ní òun máa wò wọ́n báyìí ṣé èmi náà lè ń dùrù kẹrẹ sí ó dá ń gbà náà n tí ó gbé yín dìde yóò gbé yín dìde ń gbò bá yá ọ̀rọ̀ yẹn ni mo gbọ́ ò pé what n tó máa gbé wọn dìde ṣé ká sọ pé tí kú bá ti pa wọ́n àbí bí Fúlàní ṣe ń pa wọ́n ń dùn wọ́n Fàrúkù nínú ọ̀rọ̀ yẹn lágbára o ó ń jọ gàtẹ́ kò jọ gàtẹ́ o ó fẹsẹ̀ méjèèjì gàtẹ́ o kó má jẹ́ pé àwọn ọba ilẹ̀ wa tó ń kú
ikú òjijì tí Fúlàní ń pààyàn wọn kó má lọ jẹ́ Farouk ló wà nídìí ọ̀rọ̀ o. Torí àárí ibi tó ti ṣèkà o tó kàdó méjì sínú àpò Mọ̀dúrù Mọ́ríkàsì o, àdó kékeré méjì tó kó àdó kékeré méjì sínú àpò ẹ̀. Ọ̀rọ̀ yẹn lágbára o. Ọ̀rọ̀ yẹn lágbára o. Bí báwo lẹ̀yin ṣe tí wo lẹ̀yin fi gbọ́ o, etí tèmi fi gbọ́ ni mo sọ yìí o. Eégún àtiró wọlé èèyàn àtiró jáde. Òótọ́ ni ó ní ohun tí ó gbé wọn dìde ó máa gbé wọn dìde ń gbò bá yá. Ṣé gbọ́ mi dáadáa ó skipu. Ẹ̀yin ọmọ Farouk ṣẹ́yìn lẹ̀ ń flag mi tàbá tí àdá Farouk lórí yín. Ègún Kòránù kó rọ̀ sí yín lórí tilétilé tọmọtọmọ gbogbo èyí rìpọ́ọ̀tù mi. Ṣé ń gbọ́ mi sà? Ẹ ló gbogbo ilé ṣé ń gbọ́ mi dáadáa. Ẹ bá wa kọ F1 444. Àgbọ́yé. Aha. So ọ̀rọ̀ yẹn lágbára o. Ẹ jẹ́ kí gbogbo wa chí ọ̀rọ̀ yẹn ká ṣì wò. Torí ó lè dọ̀la ní ìsìnkú jẹ́ pàdánù program máa tún gbé wá. So ká sọ mọ́lẹ̀mọ́lẹ̀ lénìí kí a fìdí ẹ̀ tì síbì kan o. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ rèé o. Ẹ gbé yẹ̀wò. Màá play rẹ̀ fún yín tí gbogbo yín máa gbọ́ fídíò ní òkè ṣọ́díò o. Oníṣòhun lòun máa ó ní tóun bá tẹ bá rí òun. Ó ní àwọn ọba tó dẹ̀ ń sọ̀rọ̀ ń pa wọn yìí, àwọn ọba tó jẹ́ pé olóyè lásán ni wọ́n kí wọ́n tó sọ wọ́n dọba. Ìrókò tìrì yẹ káàbọ̀. Ó ní olóyè lásán ni wọ́n kọ́ tó sọ wọ́n dọba. Olóyè náà ló máa ń dọba o. Nílẹ̀ wa o. Ọ̀rọ̀ yẹn lágbára o. Ẹ̀yin tẹ́ bá tí gbọ́ ẹ jẹ́ kí n kọ mi ò tí gbọ́. Ẹ̀yin tẹ́ bá tí gbọ́ fídíò ibi tí Farouk ti sọ. Ẹ comment pé mi tí gbọ́ kí n play rẹ̀ fún yín. Ni mo kí yín o ẹ kújọ́ mẹ́wàá o. Mo ṣe bọ́rú mo ṣàbọ̀yé o. Ẹ má bínú sí yín o. Àlàáfíà àdúpẹ́ f'Olódùmarè ni. Àdúpẹ́ f'Olódùmarè o. Ṣé nǹkan tí Olóbìgbàjà sọ lẹ fẹ́ play? Òun náà ni. Amúgbó leléyìí. Ọmọ akọ̀rọ̀ amúgbó ń pe wèrè ní ó fà pé ìwúrẹ́ gẹ̀yán. Ó gẹ̀ṣin lọ́sàn ó gan mọ ènìyàn lóru. Ìwọ náà. Ṣẹ́rí Queen. Wọ́n pe wèrè ní ó fà pé ìwúrẹ́ gẹ̀yán. Ó gẹ̀ṣin lọ́sàn ó gan mọ ènìyàn lóru. Àwọn ọba wa ló fà wọ́n ti gbéra wọn lé wọn lọ́wọ́. Ìwọ dídí ọba tó ń ṣe ọba kékeré nínú ayé. Wá gbéra ilé àwọn tọkọlọ kọ́ èdè lásán, èdè àwọn ajá lásán. Tí kò secondary school sí lọ́wọ́ ẹ̀ bó ṣe wà yẹn. Certificate secondary school kò ní. Débẹ̀ ìwọ tó ṣe gómìnà, ìwọ tó ṣe senate. Wà ló máa tẹ̀ fún ọmọ tó parí secondary school tẹ́ pé ilé kéwú lásán nìkan lásán èdè tọkọlọ kọ́ èdè bó ṣe ń sọ èdè lásán. Kí ló dé tí Yorùbá kọ̀ rí báyìí? Ọba bíi tiẹ̀ wá ó fẹ́ gbọ́wọ́ ó ignore ẹ̀. Ordinary ẹni tó kọ̀ lọ kọ́ Arabic lásán èdè àwọn ajá lásán. No, nǹkan ti ṣe wá jìnà. No. Ìgbà tí mo rí kíni rárá kódà omi ló ń kọ mi ni pé kí ló dé kíni gbogbo eléyìí báyìí, kí ló sún adé bí báyìí. Ìgbà tí wọ́n dẹ̀ lọ sí tó bá lọ sọ́dọ̀ Sátánì of Sokoto àbí Sátánì of wèrè kan, wàá máa rábà bàbá yìí ni, wàá máa dọ̀bálẹ̀ tí wàá máa tẹríba. Máìlì kan ni ó wà tí ó ti máa kúrú tí ó ti máa ga ayakunmula ni ó ti. Wàá ti máa forí máa gbálẹ̀ ní, wàá ti forí ọ̀tún máa gbá tòsì kó tó déwájú ẹ̀, tó bá tún déwájú ẹ̀ náà wàá tún kúnlẹ̀ ni. Bọ́ ó wá dé ọ̀dọ̀ títí wá ibi tí o ti ń jẹ, ibi tí o ti ń mu, ibi tó ti sọ ìdí ọmọ ènìyàn. Tó bá wà nílẹ̀ àwọn ilẹ̀ Níjẹ̀ yìí tẹ́ ti wá, ṣé o lè rí jẹ ńbẹ̀, ṣé o lè rí mú ńbẹ̀, ṣé o lè jẹ ènìyàn ńbẹ̀?
by now ọmọ máa dà màálù kiri. ó ní bàbá òun kọ̀ bí òun sí Nàìjíríà sí Ìlọrin ni ó ní ọmọ Nìjẹ̀ lò. ọmọ Nìjẹ̀ ni gbogbo àwọn pípù yìí kí sáwọn ọba wo mọ ni ṣé àwọn ọmọ ni sáwọn ọba wo mọ kankan sáwọn bàbá wo mọ kankan ni. oríṣiríṣi kan ojú wa ṣáà ń rí ẹ wo. ọkàn ṣáà fojú wa rí rẹ́dẹ̀rẹ́dẹ́ ọmọ kó àwa yìí ọmọ kó àwọn ọmọ wọn ni gbogbo yín sọ̀tì yìí ó ń báǹsì lé lórí. àwa là ń jáde fún yín àwa là ń support yín àwa là ń gbé yín lárugẹ torí àwa lẹ fi wà ń bẹ̀ àbí ṣe ẹ̀ ń ṣọbalẹ̀ ara yín lórí ni ṣebí àwa yìí náà ni ẹ̀dẹ̀ ń bojú àwa jẹ́ àwa ń jà fún yín ẹ̀ ń bojú àwa jẹ́ ẹ̀ jẹ́ kí ọmọ tó lọ ka fatia lásán ẹ̀ ń dìde fún ọmọ tó ka fatia lásán tó ka arabic lásán tí kò bó ṣe wà ẹ́ 2+2 kò sí lórí ẹ̀ bó ṣe wà ẹ́ ẹgbẹ́ kókọ ẹsẹ̀ bó ṣe wà ẹ́ kò mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ odidi tí wọ́n ti jẹ́ sínétọ̀ ti jẹ́ kí wọ́n dìde fún ọ̀daràn ẹni tó lọ kà àti ní problem jìnnà Olódùmarè nìkan ló lè solve wa because eléyìí ó ti kọjá làákàyọ̀mọ ènìyàn gbogbo bá ṣe ń ṣe láti jọ ìjọ yìí. àràbó lásán lásán èdè àràbó. àràbó lásán. èdè àràbó lásán. odidi ọba lọ́hùn. èyí tó wá ṣe kókó jùlọ bàbá mi torí bó ṣe ní ọba Ìbàdàn fò dìde lọ́ọ̀kan bó ṣe rí òun ìyẹn tó kéré o èyí tó wá ní tó bù ṣe gàgàrà ń bẹ̀ jù ń bẹ̀ ní pé àwọn ọba kan wà táwọn ò tiẹ̀ kí ń dìde kí òun bóyá ká ní àwọn ọba yẹn ti mọ̀ pé kò sí ohun tí ń gà láà bóyá àwọn yẹn ti mọ̀ pé kò sí ohun tí ń jẹ́ Muhammadu kò sí Muhammadu kankan bí kankan bóyá àwọn yẹn ti mọ̀ àbí báwo ó ní àwọn ọba kan wà tẹ́pọ́ tó bá ti rí òun èyí dìde ó ní wọ́n kàn mú rùkẹ̀rẹ̀ ni wọ́n ṣe báyìí wọ́n dù rùkẹ̀rẹ̀ sóhun báyìí ó lè ó wà ó wọn báyìí èmi náà ń dù rùkẹ̀rẹ̀ sí n tí ó gbé yín dìde ń bọ̀ ọ̀rọ̀ yẹn ta kókó. ẹ kálẹ́ o. ọ̀rọ̀ yẹn ta kókó. ọ̀rọ̀ yẹn ta kókó ìyẹn ni mò ń pariwo sí o ọ̀rọ̀ yẹn ta kókó. ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. yẹn ta kókó o. mo ṣàbọ̀rọ̀ àbọ̀yè o mo kí gbogbo ilé o. àbọ̀yè bọ́ ṣiṣẹ́ òun gbá tán. kẹ́ gbó ọ̀rìn kẹsẹ̀ ìyá mi. àwíṣe àfọgbóhùn. ṣe rí ọ̀rọ̀ tẹ́ tí ń sọ torí ó ṣe díẹ̀ tèmi náà ti ń fetí gbọ́ gbogbo ń tẹ̀ ń sọ ibi tẹ́ tí ń mu omi ọgbọ́n yín kò ní í gbẹ láṣẹ Èdùmàrè. àṣẹ. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lẹ ti sọ tí mo wò pé òótọ́ ni torí gbà tẹ́ sọ̀rọ̀ lọ́rọ̀ England mo wá tún ọ̀rọ̀ yẹn wò pé òótọ́ mà ní àwọn tó gbẹ́sìn wá fún wa àwọn tó gbé civilization wá fún wa àtàwọn tó tún gbé democracy fún wa wọ́n gbé gbogbo ẹ̀ wọ́n gbé sábẹ́ ọba tiwọn. Queen ṣe mọ̀ pé nígbà tí Elizabeth tó papòdà ṣe mọ̀ pé wọ́n ṣe àwọn nǹkan kan nínú ilé yẹn ṣe mọ̀ pé wọ́n mẹ́ràn wọlé wọ́n mẹ́ràn dúdú jáde. bẹ́ẹ̀ni. wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ń bẹ̀. confam. wọ́n dẹ̀ ṣe wọ́n fi bò àwa ọ̀dẹ̀ ò lè fi yangàn gbogbo àwọn tó jẹ́ alágbára láyé tá wà yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ìyá mi orí ìṣẹ̀ṣe náà wà. orí ìṣẹ̀ṣe ni wọ́n ti mì. kì í sọ̀rọ̀ èèyàn gidi nìkan ló ń ṣẹ̀ṣẹ̀. wọ́n gbé kinní fún tán ní kọ́ọ̀pù yọ nísàlẹ̀ tán ni wọ́n gbé kinní tán fi. bẹ́ẹ̀ni. tán náà fi páyín tunu kinní fún wọn ní kọ́ọ̀pù yọ nísàlẹ̀. ṣé agbára àlá ni. ṣé tí wàá rí àwọn ẹlẹ́sìn tí wọ́n ń sọ yánmọ̀yánmọ́ káàkiri ìgboro yìí ẹ má ti yẹ kó yà yín lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ wọ́n tún fẹsẹ̀ yìí tilẹ̀ wọ́n dúró sórí ìṣẹ̀ṣe lọ́pọ̀lọpọ̀ wọn. ohun tí ẹ̀sìn wá ṣe fún wọn ò yé mi nǹkan tí ẹ̀sìn both Islam àti Christianity tó wá ṣe fún wọn tó fi jẹ́ wípé tiwa wá di ìtìjú tó rọ́pọ̀lọpọ̀ wọn sì ń yọ ọ ṣe ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ lénìí ló ń ṣèṣẹ̀ṣe nísàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àfà ló ní bàbá tán lọ bá ló lẹ́ni tán ń pè
ṣùgbọ́n wọn ò ní fi hàn àwọn ọmọ wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà wa kì í ṣọ̀rọ̀ àáfà àti àwọn kìnìún, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó tọ́ wa ó dà pé láti generation kan ni kìnìún yẹn ti dédé bẹ̀rẹ̀ tí ó di pé àwọn ń ṣe bóyá society ló wá dà tí wọn wá fi hàn àwọn ọmọ wọn mọ́, wọn ò fi hàn àwọn wá ń dá ṣe wọ́n ń jí ṣe ó wá di tó ń jí ṣe yes. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa àwọn pẹ́rẹ́ǹtì wa ló jẹ́ pé gbogbo wọn ọmọ pé ṣẹ̀ṣẹ̀ làgbà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ló lọ bímọ wọn sí church, ló lọ bímọ wọn sí mosque, ló mọ́mọ wọn lọ church lójoojúmọ́, ló mọ́mọ wọn lọ mosque lójoojúmọ́. So wọ́n wà lára àwọn tí wọ́n ṣe rí gbogbo ìgbà tẹ̀ ń sọ̀rọ̀ àwọn ọba láìpẹ́ tẹ bá wò náà ẹ máa rí pé àìpẹ́ náà ló ṣẹ̀ ń di pé káwọn ọba máa wá máa ní mùsùlùmí làwọn kìnnìkan tẹ́lẹ̀ wọn ò ń ṣe bẹ́ẹ̀. Ọba ti wá di ọ̀rọ̀ wọ́n ti ń ṣe bí ọ̀rọ̀ ọkọ̀ fi ń yan gàn wọ́n ń ṣakọ síra wọn, wọ́n ń ṣakọ sáráàlú èmi ni mo lóyún kìnnìkan wọ́n ti sọ ọba di ó ti kúrò lóhun agbára ó ti di ohun ọlá tán kàn fi ń gbayì láwùjọ. Gbogbo tó dẹ̀ fà náà ni gọ́ọ̀mẹ̀ntì gba agbára kúrò lọ́wọ́ wọn somehow, àwọn gan tún gba agbára kúrò lọ́wọ́ ara wọn. Ìjọba tún wá yẹ kí àwọn àfáàrẹ jẹrẹdẹ wọ̀nyí àwọn ẹbí náà aṣálẹ̀ jẹ́ bámbí àlà ẹni Ọlọ́run ọbùn mi ṣé ó yẹ káwọn náà tún máa ṣe gàrú sórí wọn. Ìyá mi bó bá ṣe rẹ ló ṣe máa ṣe ẹ àti pé àwọn èèyàn rẹ́dí àti ṣe ẹ́ yàmàyàmà ìwọ ló ní gbà. Bẹ́ẹ̀ ni brọ́dà ìwọ ló ní gbà. Ifádáre ti sọ̀rọ̀ ọ̀hún ní sọ̀rọ̀ tán wọ́n ti ní ọba náà ọ̀hún náà kọ̀ sí. Báwo ni mo invite èèyàn kí ló ń wá lọ́dọ̀ mi? Ṣé bọ́n náà invite wọn? Ọ̀nà invite àwọn people yìí now. So àwọn people yìí dẹ̀ ready láti mess wọn up. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Wọ́n fẹ́ ba orí àpèrè, wọ́n fẹ́ ba ẹ wo ilẹ̀ Yorùbá yìí, wọ́n fẹ́ total, wọ́n fẹ́ bàjẹ́. But kò tí ì sink sí brain ní most àwọn ọba wa pé. Tí gbogbo ìjọba tiẹ̀ máa sọ̀rọ̀ ṣé Fàlúkù olówó aládùn kékeré méjì. Kò yẹ kán wà láwùjọ ẹ̀, kò yẹ kán bá ṣe é ní. Fàlúkù aládùn méjì. Bàbá mi ṣó yẹ káwọn ọba kọwọ́ bọ politics, ṣó yẹ káwọn ọba máa gbèsẹ́yìn olóṣèlú kan, ṣó yẹ kán máa ní ètò ẹ̀yàn àwọn ẹnìkan la máa dìbò fún, ṣó yẹ káwọn ọba máa dá sí politics even bẹ́ẹ̀ fẹ́ ṣe ẹ̀ ní yẹ káyé mọ̀. Ẹ dárúkọ ọba England láìpẹ́ ṣe rí ibi kankan tó ti bá wọn sọ fún wọn pé ẹni báyìí ní kẹ́ dìbò fún ni bọ̀ṣẹ́ rò pé kò ní máa sọ lábẹ́lẹ̀ ni. Bọ̀ àwọn ti wá ọ̀n tẹ̀lé politician torí gbogbo owó láti kó fún politician náà ló lè jẹ́ kán mí ló lè yẹ kán ti dàrú jáde torí tá a bá tún fẹ́ máa blame wọn náà a tún máa rò dáadáa pé ṣé àwọn gan náà wà ní àbí torí àdẹ tí wọ́n bá ṣé kì í ṣe ń ta sọ wọ́n dà ní ṣé ń tán sọra wọn dà ní àbí ṣé ń ta sọ wọ́n dà ní torí ó dà pé àwọn ìjọba ló sọ wọ́n dà bẹ́ẹ̀ àbí ṣáwọn la máa lásánra wọn dà bẹ́ẹ̀ ni ẹjọ́ ẹni bá lè láàrin yẹn yé mi. Ìdìrí kan kọ́mẹ̀ntì ibẹ̀ yẹn ò tí mo ló wọ bí fọ́gbà mi tó wá. Kí ló kàn if you are waiting. Ẹ jẹ́ ká bọ̀ wá táàpù kí ló dé. Bàbá òtún bá gbọ́ yín kí ló dé ẹ gbẹ́jú lẹ̀ gbẹ́jú sílẹ̀ lọ́wọ́ ẹ gbẹ́jú lẹ̀. Ṣàmà ní àwọn ọba. Fàlúkù aládùn kékeré méjì aládùn olóró. Ṣàmà láwọn ọba ló yọjú ràn ni àbá máa níjọba ló ní ò pọ́n wọn lé mọ́. Báwo ni a lọ gbé kéèsì àdó olóró ẹ̀ jáde padà bó o ṣe dá àdó olóró méjì sínú àpò mùdúrù mọ́ríkàsì a lọ gbé jáde. El corridor we of Yorùbá là bí kí ló kọ yìí El corridor àbí kí ló kọ yìí. àmọ́ tún kéèsì ẹ ṣe. Bó ṣe corridor ló kù sí ìwọ tó bá ń kọ̀ọ̀kan kúkọ̀ ń bẹ̀ yẹn. Ó bu wa ni ó lè Fàlúkù ní aláta. Corridor ló kù sí àwọn ọmọ kéèsì àdó olóró ẹ̀ jáde padà bó o ṣe dá àdó olóró sínú àpò mùdúrù mọ́ríkàsì a lọ gbé jáde. Fàlúkù olódù màálù mẹ́rìndínlógún ewé ìbòtújẹ kọ́ ṣọ́wà ojú màálù mẹ́rìndínlógún kọ́ ṣọ́wà bóò ni kọjú sí àṣetánì
kọjú sátani kò kẹ̀yìn sọ́lọ́run. Queen ṣe mọ̀ pé tá a bá ṣọ́ra ṣe mọ̀ pé a máa rọ́ba tó máa kọ́ mọ́ṣáláṣí sínú sáàfin o tó máa kọ́ mọ́ṣáláṣí sínú compound rẹ̀ tí ò bá ti sí gan báyìí mi ìmọ̀ bí ó wà náà but tá a bá ṣọ́ra ó wà bí àfin náà ó wà ní ọ̀dọ́ náà ó ní mọ́ṣáláṣí láàfin. ọkọ̀ mọ́tì nígbà tí dilute àti dilute àti Aláàfin Adéyẹmí gan ní wọ́n ní mọ́ṣáláṣí láàfin. kíní ẹ̀ ó ti wà polluted. ẹ máa notice pé gbogbo mọ́ṣáláṣí ló máa ń fẹ́ jẹ́ kó òun jẹ́ anywhere tí mọ́ṣáláṣí bá wà kò ń gbà kan ṣe nǹkan míì lẹ́gbẹ̀ẹ́ tòun. ẹ mọ̀ pé gbogbo ibi tí ọjọ́ bá wà ibẹ̀ ló máa kọ́ mọ́ṣáláṣí sí ní Ìbàdàn ọjà Aba tó wà ní Ìbàdàn wọ́n kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ bẹ́ẹ̀ náà lọ́jọ́ ọba nísẹ̀yìn bẹ́ẹ̀ náà lọ́jọ́ ọba lọ́yọ̀ọ́ bẹ́ẹ̀ náà lọ́jọ́ ọba ní Ògbómọ̀ṣọ́ gbogbo ibi tí ọjà Aba bá ti wà mọ́ṣáláṣí náà máa ń kọ́ sí kejì ẹ lọ wo antecedent yẹn káàkiri ilẹ̀ Yorùbá land ìgbà tí wọ́n gbé ẹ̀sìn yẹn wá sí táwọn Ìbàdàn gba ẹ̀sìn yẹn mọ́ṣáláṣí náà kọ́kọ́ kọ́ sí oríta ọjà ọba náà máa ń kọ́. ẹnìkan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé àwọn ọ̀dọ́ dà kan ti ń kúrò nínú ẹ̀sìn yẹn òótọ́ jẹ́ nítorí èmi náà rí fídíò kan tí bàbá kan pa ló fẹ́ gbà ní ẹgbàá tí wọ́n fẹ́ ajálẹ̀kùn torí òun tí lóun ṣẹ̀sìn mọ́ ní o. ọmọ onímọ̀ nílé kan sọ ó ní ṣé wọ́n mọ̀ pé àwọn ọ̀dọ́ wọ́n ti ń kúrò nínú ọdún yìí ní last year wọ́n ní almost 30% Yorùbá Muslims tó jẹ́ ọmọ kéékèèké ni wọ́n ti kúrò wọ́n ní because kíní yẹn ò lè favour wọn then ó jẹ́ kò jẹ́ kán bá ẹgbẹ́ pé ó jẹ́ kán máa look like the outcast ẹ̀sìn tó ń jẹ́ kéèyàn look bí ìgbà tẹ́ pa outcast lèèyàn ẹ̀sìn tí ò sí modernization kankan ẹ̀sìn tí ò lajú ẹ pé wọ́n ṣe mú igi àtàdó tí wọ́n máa fi lé ẹni ẹlẹ́ni káàkiri ni wọ́n máa wá. tó bá ní ká béèrè pé kí ni civilization tí Islam mú wá. ìbí kan náà ló dédé ní káwọn kan máa wo tẹlifíṣàn gbà yẹn àwọn kan ò dẹ̀ wo tẹlifíṣàn for so long ní Nàìjíríà náà ni nílẹ̀ Yorùbá náà ni òun gan fún rẹ̀ ó pàpà wo tẹlifíṣàn. kí ni ẹ̀sìn yẹn ṣe ebi ìgbà kan lẹ sọ pé ká má máa gbé fọ́tò sára ògiri ẹ̀sìn yẹn náà ló pa àwọn ìyá wa ń gbà yẹn wọ́n gbé fọ́tò sára ògiri ńgbà kan ẹ̀sìn yẹn náà ló sọ pé tí wọ́n bá ti rí kí lẹ ti máa ń pe kí ni kọ́bú ẹ̀bì aláǹtakùn wọ́n ní kó má yọ aláǹtakùn àwọn onídọ̀tí òṣì kọ́ máa yọ kẹ̀. wọ́n sì mọ́ bọ́ ṣe ń lé aláǹgbá káàkiri wọ́n ti pa gbogbo aláǹgbá àdúgbò wa tán o wọ́n ti pa gbogbo aláǹgbá àdúgbò wa tán kò sáláǹgbá mọ́ nílùú Ìbàdàn àwọn ológun queen náà ni wọ́n ti pa gbogbo aláǹgbá. kí ló ń fa aláǹgbá ṣe o torí ọ̀nà. wọ́n ń gun lọ́sẹ̀ wá mú ni wọ́n fi ṣoògùn ní ìgbà tí wọ́n ti rí aláwọ̀ akúbárú tí wọ́n gé orí àwọn ẹni ẹlẹ́ni sílẹ̀ aláwọ̀ akíbárú orí. ta ló kọ́ wọn níṣẹ́ aláǹgbá yẹn ta ló kọ́ wọn níṣẹ́ aláǹgbá yẹn ṣó wà ní Kùránì ní àbí ta ló kọ́ wọn níṣẹ́ aláǹgbá yẹn. ìyá mi ẹ ti gbàgbé pé Muhammed ní tí eṣinṣin tó bá wọnú ẹ̀bà bó bá wọnú oúnjẹ yín kẹ́ rí mọ́ dáadáa ìtorí apá kan ìyẹ́ kan ìwòsàn ni apá kan ìkejì àrùn ni. abẹ́ ń gbọ́ yẹn. òótọ́ mà ní ó tún ti gbàgbé àwọn pípù wọ̀nyí ṣe rí ìdọ̀tí kọ̀ọ̀gùn ẹ̀gbin ó kọ̀ọ̀gùn sẹ́gbẹ̀ẹ́ wọ́n ṣe ẹ̀gbin tó jẹ́ pé nígbà téèyàn bá dé
ìdọ̀tí tó tá yán bá wọnú oúnjẹ èèyàn kéèyàn já yán mọ́. Ó sọ bẹ́ẹ̀. It is true. Ó sọ bẹ́ẹ̀. It is true. Lóòótọ́ lọmọkùnrin yẹn sọ bẹ́ẹ̀. One of their ẹ sọ pé irọ́ ni o, mi ò bìlífù o. Àní ìjọ tí màálù bá mọ̀ pé sàláwà màlẹ́kùn mọ̀ sálà wọn ó ti kú, ìjọ yẹn lẹ̀ nílé máa pa màálù mọ́. Àǹbà àwọn bíbí kọ wọn ẹ̀sìn yóò lè dúró without irọ́. Irọ́ ti pọ̀ jù, irọ́ ti bà ayé wọn jẹ́. Wọ́n àfikún ọ̀rọ̀ tí màmá wa sọ kán tó padà sí online. Òun náà ní pé gbogbo yín tí wọ́n brain scam yín, torí brain scam ni mo lè pè é. Gbogbo yín tó ń brain scam yín, tó ń brain wash yín pé ẹ̀sìn Ọlọ́run ni. Ọlọ́run ò lẹ́sìn o. Ọlọ́run Elédùmarè kò ní ẹ̀sìn. Ọlọ́run ló ń sìn wá, a lè sìn Ọlọ́run. Ọlọ́run Elédùmarè tó meye igi tó wà, tó meye ewé tó jábọ́ lára igi. Ṣé Ọlọ́run ò lè dáṣẹ́ ẹ̀ṣẹ̀ ni tó wá jẹ́ pé àwọn àáfàá olójú màálù 16 ni ló máa ní ẹ wá ràn mí lọ́wọ́. Ẹ bèrè ID card staff. Ṣé second staff ni, ṣé stage staff àbí báwo? Apá abo ni aṣọ blue ni Farouk máa ń wọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó fi ń ṣiṣẹ́ fún. Báàgì dá ID card ẹ̀dà kóṣò NIE tó fi ṣiṣẹ́ fọ́lọ́run. Ìwọ lọ NIE ẹ̀dà kí ni èlò Ọlọ́run san fún ẹ? Gbogbo èlò yẹ ká bèrè. Ṣó ń san tax? Ṣó dé ń san tax? No, a san tax fún Bọ́lá. Ẹ má wọrí, yóò san tax fún Bọ́lá Ahmed. Bọ́lá Ahmed ló gba tax. Ṣé corporation tax ló ń san ni? Wọ́n lọ. Èló ni sálárì ẹ level kí lọ́lọ́run gbé ẹ sí level 10. Kí ni minimum wage ẹ tó fi ń gba sálárì lọ́dọ̀ Ọlọ́run? I don't know. Torí àwọn nǹkan tó yẹ ká máa bèrè ní simple question ni. Kí ni minimum wage ẹ? Ọlọ́run Elédùmarè tó dá gbogbo ohun tó mí tó dá ohun tí ò mí. Ọlọ́run Elédùmarè tó mọ iye ẹja tó máa nú omi bẹ́ẹ̀ gẹ́ṣepọ̀ tó nú omi ó mọ iye wọn. Ṣó yẹn ló máa wá ní kí Farouk aládùn kékeré méjì kó wá ẹ̀pù òun. Mo bèrè, ṣé Ọlọ́run Elédùmarè ṣé nǹkan kan wà tó dá tápá agbára rẹ̀ ò ká? Ẹ máa dé o. Ṣé nǹkan kan wà tí agbára Elédùmarè ò ká tó wá ní Farouk aládùn kékeré méjì ní kó ẹ̀pù òun? Tó wá ní Farouk aládùn olóró wá ẹ̀pù mi o, agbára mi ò ká bí o, wá bá mi máa ṣe bí. Kẹ̀rí pé wọ́n kàn scam yín ni. Ọlọ́run ò lẹ́sìn o. Elédùmarè tó dá mi tó dá yín, ó ti mọ tó tọ́ sí yín lásìkò tó tọ́ sí yín. Ó ti mọ tó yẹ yín lásìkò, ó dẹ̀ ti mọ tó yẹ mí lásìkò. Hello. Bó o bá ń lé nǹkan tọ́wọ́ rẹ ò bá tí ì bá, Ọlọ́run Elédùmarè mọ̀ pé tí ọwọ́ rẹ bá tó léwu fẹ̀mí ẹni. Àwa torí bẹ́ẹ̀ kò ní jẹ́ kọ́wọ́ ẹ̀ tó. Àfà kan, ìyá jẹ́ kan, oṣù kan ò ṣe é, àjẹ́ kankan ò ṣe é, ǹdọ́gbọ́. Àwọn àfà yìí ló mú àjẹ́wọ́, àwọn ló mú oṣó jáde, àwọn gangan lóṣó tó mú ẹ̀jẹ̀, àwọn gangan làjẹ́ tó lé ẹ kiri. Ǹdọ́gbọ́ mi, ọjọ́ tó bá ti fọ̀rọ̀ ẹ lọ àwọn àfà yìí láyé ò ti nítumọ̀ mọ́ láyé. Torí o ti fi ẹjọ́ lọ kà. Àwọn gangan náà ń pè ní àfà kà. Ǹdọ́gbọ́n tí mo wí, àwọn náà ń pè ní àfà kà. Eléwé bòtú jẹ, olójú màálù 16, aládùn olóró 2. Àwọn ni ó ti fọ̀rọ̀ lọ́kà nìyẹn. Àwọn ló ń gbé gbogbo ọmọ Nàìjíríà sí condition wípé ọ̀run wà, iná wà. Hello, brothers àti sisters mi tẹ́ ń gbọ́ mi. Ìlú London tí mo wà yìí, ìlú London tí wọ́n wà yẹn, ìlú Amẹ́ríkà tí wọ́n wà yẹn. Ìjẹ́ tó bá jẹ́ pé Allah ni Ọlọ́run wọn, ìjẹ́ wàá bá, ìjẹ́ èmi àti ẹ, ìjẹ́ kì í ṣòun la máa bá lẹ́nu wọn.
mo ń béèrè ni ǹjẹ́ tó bá jẹ́ pé iná wà ǹjẹ́ tó bá jẹ́ pé àlùgọ́nà wà ǹjẹ́ òyìnbó ti ní lọ kọ́lé sọ́run mo béèrè ṣé òyìnbó máa júwe ọ̀run fún ẹ àbó máa fi ọ̀nà ọ̀run ẹ̀ mo béèrè ni kí ló dé tí London àti Amẹ́ríkà tí wọ́n fi máa sọ pé Allah làwọn fẹ́ tẹ̀lé kí ló dé tí Trump fi lọ ń ju àdó olóró fún wọn tó bá jẹ́ pé Allah òun ni ọ̀nà tá a máa bá lọ ọ̀dọ̀ Ọlọ́run irọ́ ni o gbogbo nǹkan tó ń ṣe scam ní gbogbo ẹ o scam ó wù ẹ́ tó tẹ̀lé wọn ní gúrùpù ni bí ẹgbẹ́ kíní ṣe wà oríṣiríṣi ẹgbẹ́ ló wà ní Nàìjíríà bí ẹgbẹ́ aláàké ṣe wà ẹgbẹ́ ẹyẹ wà ẹgbẹ́ kíní kan wà èyí tó bá ti wù ẹ́ ló máa belong sí bẹ́ẹ̀ náà ni àwọn people society ni wọ́n society ni ibi tó bá ti wù ẹ́ ló máa belong sí kò sí kọ́kọ́rọ́ àlùgọ́nà lọ́wọ́ anybody àwọn pastor àwọn àfá ìkà wọ̀nyí àwọn ló gbé kíni dé àwọn ló gbé ikú dé tó fi kú ṣèrùbé mi àti ẹ àwọn pastor àti àwọn àfá ìkà yìí àwọn ló gbé ikú dé bó ti kú o àwọn ló gbé gbólóhùn yẹn dé ó ti kú iná ló ń lọ ó ti kú ọ̀run ló ń lọ àwọn ló gbé dé o all na scam jẹgbọn tí mo wí all na scam àwọn ló gbé ikú dé nígbà ayé ìwáṣẹ̀ ní ayé bàbá ńlá bàbá èmi àti yín à ń papòdà ní àwọn bàbá wa máa ń sọ wọn ní lágbájá ń kọ́ ó mà ti papòdà tí n bá parọ́ kẹjá mi tàmẹ̀dù ń kọ́ wọn ló ti papòdà à ń papòdà ni à ń lọ à ń padà ni jọgbọ́n tí mo wí à ń lọ à ń padà kò sí tí ń dọ̀run níbi kàkà kò sí tí ń jẹ́ná àwọn àfáà eléwé bòtújẹ lọ ń dáná àmọ́ sáìdì ibi tó ń dáná wọn sí ká bèrè pé ṣé petrol ni wọ́n ń lò ní àbí dísù náà fi ń da àwọn lóníná irọ́ ni wọ́n ń pa ọgbọ́n àti jẹ àti mu scam láti lù ẹ́ ní jìbìtì kọ́n dẹ̀ fi ayé ẹ sínú ìgbèkùn ohun ìjọgbọ́n tí mo wí kọ́n fi ayé ẹ sínú ìgbèkùn ohun kọ́n padlock ayé ẹ sínú ìgbèkùn ohun kọ́n fi ohun dè ẹ́ kọ́n fi kí ni bí Tinubu ṣe ń fi agbára di ọmọ Nàìjíríà náà ni àwọn àfá ìkà ṣe ń fi padlock dè èèyàn pẹ̀lú ohun wọn iná ló ń lọ ọmọ náà ni bẹ́ẹ̀ ni wọ́n fi ń ṣẹ̀rùbá ẹni ọjọ́ tó bá ti sọ fún àfá rẹ̀ pé tá àfá ẹ̀ bá ti sọ pé iná ló ń lọ sọ pé bàbá ẹjẹ́ ń lọ náà ọjọ́ náà ni n tó fi bò ẹ́ lójú ọgọ́ náà ló máa ká mú bẹ́ẹ̀ rọ̀ kọkọ̀rọ̀ yìí sílẹ̀ mẹ́sẹ̀jì ni fún ẹ ọjọ́ tí pásọ̀ ẹ bá ti sọ yí pé inú náà ọ̀run àpáàdì ló ń lọ sọ pé pásọ̀ ẹ jẹ́ kí n lọ nú náà ọ̀run àpáàdì ọjọ́ náà ni tó fi bù ẹ́ lójú ọjọ́ náà ló bàjẹ́ kò sí ní tí ń dáná o kò sí ní tí ń dẹ́ iná ọ̀run àpáàdì à ń lọ à ń padà ni àwọn bàbá wa wọ́n ní ó ti papòdà ó pa ipò tó wà dà á padà wá sáyé tẹ́ bá wo ọmọ mi tẹ́ bí nínú ilé yín ẹ̀rí wọ́n máa pè ní Babátúndé that is why táwọn àfáà yìí ò fi fẹ́ kán máa pe ọmọ ní Babátúndé Babájídé Ìyábọ̀dé Yétúndé àwọn àfáà yìí ló ń káńsù ẹ̀ wọ́n ń fẹ́ nítorí ìgbèkùn ohun wọn o mẹ́sẹ̀jì kọ́ ni mo dẹ̀ fẹ́ wá ṣe lénìí but bó ṣe wáyìí náà ẹ jẹ́ kí n deliver ẹ̀ ẹ jẹ́ n deliver ẹ̀ ká tẹ̀síwájú ẹ power tap kó lọ fà kó wọ gbòòrò ayé lọ àwọn àfáà yìí àwọn pásítọ̀ wọn ní ìgbàgbọ́ nínú Ìyábọ̀ wọn náà wọn ò ní ìgbàgbọ́ ń bẹ̀ torí pé tó bá ti ní ìgbàgbọ́ nú ẹ̀ wàá ibẹ̀ yẹn ni wàá ti fúnra pé kò sí ti ń jẹ́ ná kò sí ti ń dọ̀run lẹ́ni wíyà à ń papòdà ni à ń lọ à ń padà ni ẹ máa rí ọmọ míì tí ẹ bá bí màmá mi tó kú bó ṣe ń sọ̀rọ̀ ló ṣe ń sọ̀rọ̀ yìí ẹ máa rí Ìyábọ̀ tó ń pè ní Ìyábọ̀ bó ṣe ń ṣe ló ṣe máa ṣe tẹ bá rí ọmọ mi tẹ pè ní Babátúndé bàbá yìí gangan rèé o àtọjú àti mú àtẹsẹ̀ gbogbo ìwà rẹ̀ pátá kò mú kù kan àwọn àfáà yìí ò fẹ́ ká nígbàgbọ́ nínú ara wa àfáà àwọn yìí fẹ́ ká nígbàgbọ́ nínú àwọn nínú ohun wọn wọ́n fẹ́ ká nígbàgbọ́ sí òun ni mo fi sọ wípé ìgbèkùn ohun làwọn àfáà máa fi èmi àti ẹ sí hello
ìwọ tó bá ti ní ìgbàgbọ́ nínú àáfàá ó ti wà nínú ìgbèkùn ohùn wọ́n ti fi ohùn di padlock mọ́ ẹ lórí o ò lè dánúrò fún ẹ mọ́ fún ara ẹ mọ́ wọn ò ní jẹ́ kó lè dánúrò wọ́n á fẹ́ kó jẹ́ pé àwọn náà máa ronú fún ẹ o ẹ̀yin tẹ́ ẹ bá tó bá ti ṣẹlẹ̀ sí rí ẹ máa mọ ohun tí mò ń sọ. pásítọ̀ tó bá ti fi padlock tó ti fi mú brain ẹ mọ́lẹ̀ wọn ò ní lè ronú fúnra ẹ mọ́ pásítọ̀ ló bá máa ronú fún ẹ. pásítọ̀ mo rí owó kékeré kan ni mo ní kí n wò kí n tẹ̀ kọ́kọ́ fi ra kiri náà àbí kí n fi ṣe lè ná pásítọ̀ ni ó máa ronú fún ẹ ò ní lè ronú fúnra ẹ mọ́ torí ó ti wà nínú ìgbèkùn ohun ẹ ó ti jẹ́ kó mọ̀ yìí pé kó o tó lè ṣe ohunkóhun pásítọ̀ ẹ gbọ́dọ̀ mọ̀ kó o tó lè bẹ̀rẹ̀ ilé pásítọ̀ ẹ gbọ́dọ̀ mú pásítọ̀ ẹ lọ bẹ̀ kó ṣe prayer síbẹ̀ kó o tó lè gbé ní ìgbésẹ̀ pásítọ̀ ẹ gbọ́dọ̀ mọ̀ sí ó ti wà nínú ìgbèkùn ohun bó ṣe rí nìyẹn ǹjọ́ gbọ́n tí mo wí ó ti wà nínú padlock ìgbèkùn ohun pásítọ̀ wọn ò fẹ́ kó dánú rò fúnra ẹ mọ́ wọn ò fẹ́ kó dá ṣe anything pásítọ̀ ẹlòmíì bá lálàá hello pásítọ̀ mo lálàá kan ni kíní kan ìpásítọ̀ ẹ ló mọ máa rọ àlá ẹ fún o ò lè dánú rò fúnra ẹ mọ́ pásítọ̀ tó pè pé hello pásítọ̀ mo ní pẹ̀lú fẹ́ bá ń sọ̀rọ̀ kan ni o orí obìnrin ló wà o orí ìdí ńláńlá orí ìyàwó oníyàwó ló wà tó ti pé o mò ń gbọ́ ẹ mo máa sọ fún ìyẹn pé ní sùúrù. ó dàgbàlá Gabriel nìyẹn tó ń tàn wọ́n jẹ. mángà kan ló pè wọlé farabalẹ̀ ibi tó wò ti yọ náà lélẹ̀ ibi tó wò ti yọ àwọn tí ó sanwó náà lélẹ̀. hello mò ń gbọ́ ẹ kí ló sá nǹkan tó kéré nìyẹn o lálà pé o jẹ ẹran màlúù bó o ní ṣe o mu díríǹkì tàbí kóòkì àbómi ẹni tó ń dè lọ́wọ́ pé ṣe o mu kóòkì ṣe o mu nǹkan kan tó bá jẹ́ pé èèyàn ọlọ́run tí wọ́n kà sí pé èèyàn ọlọ́run ni jọ̀ọ́ nítorí ọlọ́run tó yẹ kó bi ẹ́ léèrè pé ṣe o mu kóòkì àbó o mu mi ó yẹ kó sọ pé o mu kóòkì o dẹ̀ ṣe báyìí á tún máa bi ẹ́ léèrè ọlọ́run ṣé o mú kóòkì sí ẹ máa gbọ́ mi ẹni tó ń fọ̀rọ̀ lọ nìyẹn o ẹni tó pè ní pásítọ̀ nìyẹn o ìgbà tó wá jẹ kinní yẹn tán ṣó báwo ló ṣe ṣó padà sùn ní àbó padà jókòó ṣó ṣe prayer ńgbà tó láàlá yẹn ìjọ yẹ kí ẹni tó jẹ́ èèyàn ọlọ́run bí ẹlẹ́rè pé ṣó ṣe prayer ọlọ́run another topic pọ̀ sórí ìkànnì ọlọ́run tí wọ́n ní kí n máa tú àwọn gidi ilẹ̀ òkun ìgbèkùn ohun another topic kan nìyẹn lọ́gọ́ tí bá ti ráyè mo máa ṣe topic yẹn fún wa àwọn ìgbèkùn ohun bẹ́ẹ̀ ṣe máa mọ̀ ó ti wà ní one chance tó wá ń gbá one chance ó wá wọ ó ti wá one chance nìyẹn ẹni tó jẹyàn ọlọ́run tó bi ẹ́ léèrè pé ṣó o gbàdúrà nígbà tó lálàá yẹn tán kò yẹ kó béèrè o ó yẹ kó mọ̀ nǹkan gbogbo tó ṣe pátá ló yẹ kó mọ̀ ibi tí wàá ti mọ̀ pé kò sí ti ń jẹyàn ọlọ́run níbi kankan nù tó bá ń gbọ́ jí má sùn jára ẹ tó bá ń gbọ́ jápa tó bá ń gbọ́ jí má sùn jápa tí bá ṣe bá ti bèrè irú ẹ̀ lọ́wọ́ ẹ jápa ni kò ṣe fún jápa kò gádànù kò gbọ́ gádànù tó bá lè ti fẹ́ gádànù kọ́kọ́ ṣá ní blocking kó má rí ẹ pè mọ́ gbà ní blocking tó bá ti gbà ní blocking ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta gbogbo tó ṣe sí ẹ lójú ó máa ká ní kálópì ni n tó lè ṣe sí ojú yẹn lọ kò ní tó máa ṣe sí ju pé kò gbà ní blocking tó bá rí pé ẹnìkan ń bá ẹ sọ̀rọ̀ pẹ̀lú kọ́máàdì gbà ní blocking tó bá ti gbà ní blocking ó ti tán ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì gbogbo tó ṣe sí ẹ ti bàjẹ́ kò lè rí ẹ control mọ́ bó ṣe rí nù so kí ni máa fẹ́ fàyọ gbogbo àwọn pásítọ̀ wọ̀nyí tó máa sọ fún ẹ wípé pé ẹ náà òkè àwọn gangan náà dúnkokò mọ́ ẹ
ìjọba Nàìjíríà tí wàá kún wọn lọ́wọ́ wọ́n á jẹ́ kó ní bìlífù nínú wọn yí pé tó bá ti wá sí ṣọ́ọ̀ṣì iṣẹ́ tó ń wá ò lè ríṣẹ́, irọ́ ni. Wọ́n á ti sọ fún ẹ pé tó bá wá sí ṣọ́ọ̀ṣì ìyàwó tó ń wá ò lè rí ìyàwó, irọ́ ni. Wọ́n á ti sọ fún ẹ ní ṣọ́ọ̀ṣì wípé iṣẹ́ ìlú òyìnbó tó fẹ́ lọ tó bá ti wá sí ṣọ́ọ̀ṣì ò lè dé ìlú òyìnbó, ọ̀nà scam, irọ́ ni. Ìwọ ló ti nígbàgbọ́ nínú wọn, ìwọ ló jẹ́ kó ń ronú fún ẹ, o ò lè dá ronú ara ẹ mọ́. Scam ni gbogbo ẹ̀, please. Àwọn ló gbé ikú wá, àwọn ló ń fi ọ̀run àpáàdì ṣẹ̀rùbẹ̀ ní àti ẹ pé o máa jóná, kò sí iná kankan bí kankan. Àwọn ló sọ fún yín pé o máa jóná, o ò jóná, wàá lọ wàá padà ní, ó papòdà ní, ipò tó wà ló padà, wàá tún padà wá. Kò sẹ́ni tó ń kú nílé ayé, wọ́n ń papòdà ní. Bẹ́ẹ̀ ni ó ti kú o, àwọn ló ó ti kú, iná ló ń lọ. O ò lọ ná. N tó fi ń gba yín nìyẹn, tó fi ń ṣèrùbà yín nìyẹn, tẹ́ ti ń lọ ṣọ́ọ̀ṣì àlọ́kúdórógbó. Mo wá fẹ́ bi ẹ́ léèrè, ìwọ tó jẹ́ Christian, ìbéèrè ẹyọ kan péré ni, kò ní pẹ́ méjì. Ká tó tẹ̀síwájú. Ìwọ tó sọ fún wípé kó máa wá sí ṣọ́ọ̀ṣì o ti gbàgbé pé Jésù gangan fúnra ara rẹ̀ tó nígbàgbọ́ nínú ẹ̀, ó ti fara ẹ̀ ṣètùtù fún ẹ̀ṣẹ̀ rẹ̀. Ìjọgbọ́n tí mo wí. Jésù gangan wọ́n ti sọ fún ẹ, àwọn náà ló sọ fún ẹ wípé Jésù ti fi ara ẹ̀ ṣètùtù fún ẹ, fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ. Ìgbà tí Jésù náà ti fara ẹ̀ ṣètùtù fún èmi àti ẹ, ó ti kó ẹ̀ṣẹ̀, wọ́n ní Jésù ti kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Ẹ̀yin tẹ́ jẹ́ Christian bí tẹ́ má bínú omi ìmọ̀ Bible ńkà o. Tí ò bá sí nínú Bible, ẹ sọ pé kò sí nínú Bible tí mò ń wí o, ẹni kò sí nínú Bible. Ohun tí mò ń sọ tí ò bá ti sí nínú Bible ẹ jẹ́ kí n mọ̀, please. Ohun tí mò ń sọ, ẹ̀yin tẹ́ jẹ́ Christian, and please. Tí ò bá ti sí nínú Bible, ẹni kò sí ńbẹ̀. Ó wà nínú Bible wípé òun ti fi ara òun ṣètùtù fún ọmọ aráyé, òun dẹ̀ ti kó ẹ̀ṣẹ̀ ọmọ aráyé lọ. Jésù ti kú fún èmi àti ẹ lórí igi àgbélébùú. Mo wá fẹ́ béèrè lọ́wọ́ ẹ, jí kó má sùn. Ẹni tó ti fara ẹ̀ ṣètùtù fún ẹ, jọ kí ló tún lọ ń ṣe ní ṣọ́ọ̀ṣì? Kí ló tún wá nínú ṣọ́ọ̀ṣì? Kí ló tún wá nínú ṣọ́ọ̀ṣì? Kí ló tún wá? Nígbà téèyàn kan ti fi ara ẹ̀ ṣètùtù fún gbogbo wa, kí ló tún lọ ń ṣe ní ṣọ́ọ̀ṣì? Ogun ìdílé ń jà ẹ́, ṣebí Jésù ti fara ẹ̀ ṣètùtù. Ogun bàbá tó ń jà ẹ́, ṣé Jésù ti fara ẹ̀ ṣètùtù ni? Iṣẹ́ tó rí, ṣé Jésù ti fara ẹ̀ ṣètùtù ni? Kí ló ń wá ní ṣọ́ọ̀ṣì? Kò sí mọ́. Jésù ti kó ẹ̀ṣẹ̀ gbogbo aráyé lọ. Kí ló tún wá ń dà? Bàbá dáríjì mi, ẹ̀ṣẹ̀ ilé bàbá mi, ẹ̀ṣẹ̀ tí ìmọ̀wọ́ mi ṣẹ̀. Jésù, pé iná lọ́wọ́ òkè ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Àìṣà ìmọ̀mọ̀dá, ẹ̀ṣẹ̀ tí bàbá mi tó fi ìyà ń jẹ mí. Àwọn èyí ló tún pe ogun sínú ayé ẹ, tó ní kó máa porúkọ Jésù lọ́wọ́ òkè. Wípé ègún bàbá ló ń jà ẹ́, ègún ìyá ẹ ló ń jà ẹ́. Ègún ìdílé bàbá ní ń jà, ègún ti ìdílé ìyá rẹ ní ń jà ẹ́. Oṣó ilé bàbá ẹ ní ṣe ẹ́. Àjẹ́lé bàbá ẹ ní ṣe ẹ́. Jésù tó wá fi ara ẹ̀ ṣètùtù fún èmi àti ẹ ń kọ́. Scam. Ó ṣe rí nu. Ó pọ̀ o. Ó pọ̀ gan. So, nítorí ọ̀rọ̀ Faruku, ó pọ̀ gan, tó bá ní ó pọ̀ yẹ́. Ká tó padà sí orí ọ̀rọ̀ Faruku padà. Ẹni tó bá fẹ́ bẹ̀rẹ̀ question ẹ wá sókè kẹ́ bẹ̀rẹ̀ question. Ẹni tó bá fẹ́ bẹ̀rẹ̀ question free láti wá sí òkè kí ẹ bẹ̀rẹ̀ question ní ọwọ́ mi. So, torí kan tún lè dọ̀ láǹsì kó jẹ́ pé another program la tún máa gbé wá. Tá bá rí nǹkan tí ó ń lọ tí ó need correction, endorsement, a máa wá síbí, a máa wá pariwo ẹ̀ ń bí. Nǹkan tí ìkànnì wa wà fún nìyẹn. Tẹ́ bá rí tẹ́ bá ṣe ń wọlé, wọ́n á sọ fún yín pé welcome to correction center. Anything tó bá ti ní ṣe nípa Nàìjíríà ní ilẹ̀ Yorùbá ni a máa pariwo ẹ̀ ń bí. Gbogbo bí kò ṣe lọ déédéé sí nípa Nàìjíríà
nípa olóṣèlú nípa ọba nípa anything ebu la máa pariwo ń bí orí ìkànnì ṣe rí nù ìkànnì dẹ̀ wà fún gbogbo ọmọ Nàìjíríà pápátá wàásù bíá ni wá Haúsá Yíbò Yorùbá gbogbo àlà ní right sí orí ìkànnì láti máa sọ̀rọ̀ bó ṣe rí nù kí lẹ fẹ́ bá wa sọ à ń gbọ́ yín. Hello. King àbí King Gaiti àbí kí lorúkọ yín ẹ gbóhùn sókè à ń gbọ́ yín. King Gaiti okay ó ti lọ. Wọ́n ló send the request. Ẹ̀yin tẹ́ bá fẹ́ béèrè question ní comment section bàbá kan wà bí wọ́n ti sọ̀rọ̀. Bàbá Ọláníyì ẹ mú ti mic yín sà. Mr. Ọláníyì ṣé wà ńbẹ̀. Mr. Frank. Mr. Francis Ọláníyì. Ẹ jẹ́ kí ẹ jẹ́ apá tap o. ẹ jẹ́ ká double tap please. So bí ó ṣe rí gẹ́lẹ́ nìyẹn nípa ọ̀rọ̀ Faruku ká padà sí orí ọ̀rọ̀ Faruku padà. Èmi ẹ ṣe rédíò àsọ̀rọ̀ má gbèsè o. Ẹ rí pé mo ń béèrè questions free tó bá ti bú mi ní bú ẹ. Bó bá ti ṣépè fún mi ní ṣépè fún ẹ. Àmọ́ kò sí tí ó sì lórí bí ó wà lẹ̀ bí yẹ̀pẹ̀. Ìwọ tó bá fẹ́ béèrè question wọ́n ní ẹ ń sọ̀rọ̀ pẹ̀lú emotion ẹni tó bá tí nǹkan tó wọ́n ní ògùn ẹni bá dáni lójú èèyàn máa fi ń gbárí ni òun náà ló máa jẹ́ kí n máa ń sọ̀rọ̀ pẹ̀lú emotion torí ògùn mi máa ń dá mi lójú máa dẹ̀ fi gbárí bó ṣe rí nù. So ìwọ tó bá rú ẹ lójú o lè bi lè léèrè o wá sókè mi ò ní kéèyàn má béèrè question lọ́wọ́ mi wá sókè kó béèrè question mo máa dá ẹ lóhùn ní ṣókí so tó ṣe rí nìyẹn. Ọ̀rọ̀ Faruku gbogbo ẹ̀yin lọ́ba ìjòyè níjòyè ẹ má fi ọwọ́ kékeré wo ọ̀rọ̀ Faruku o. Number 1 nìyẹn. Number 2 gbogbo bẹ́ẹ̀ ṣe ń dìde kí òun fi lọ fi yín gba star ni ó lọ fi yín gba star ó dẹ̀ ń dá ìràwọ̀ yín ó ń dá ìràwọ̀ yín ó ń gbéra ẹ̀ sókè àwa máa ní agbára Ọlọ́run ò ní jábọ́ òun kọ́ ni ó wúre fún yín pé ẹ̀ ní jábọ́ o kò sí àdúrà bí ìwúre kankan lẹ́nu Faruku kìkì rọ́ kìkì fẹ́ kìkì rédèrèdè játijàti nìkan níbẹ̀ lẹ́nu ẹ̀ ìrùkẹ̀rẹ̀ tó ní ẹ máa ń nà sí ìhun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ máa kọ̀ntínú láti máa nà ìrùkẹ̀rẹ̀ yẹn sí tó bá ti ka lára kó má wá sí agbo àwọn ọmọ Yorùbá mú ọmọ Fúlàní ni kìí ṣara wa dẹ̀gbọ́n tí mo sọ tó bá ka lára kó má wá sí sáìdì wa mú ẹ má pè mú ẹ̀yin tó bá dẹ̀ pé tó bá ti gbà kẹ́ ìrùkẹ̀rẹ̀ kí kó máa lọ kò ṣe nǹkan kan kò ní ìwúre kankan kò ní ọ̀rọ̀ kankan lẹ́nu ọ̀rọ̀ Ọlọ́run wo ló fẹ́ sọ wà náà sí àwọn ló fẹ́ sọ fún yín tẹ́ ti gbọ́ rí náà sí àwọn ni Faruku fẹ́ ṣe náà sí àtẹ gbogbo tẹ́ fojú ayé yín gbọ́ lẹ́nu mudu lẹ́nu kí lorúkọ bàbá Àjàní Bello lo going to be 60 àbí 55 years láyé mo fẹ́ lè sọ pé bí 5 years péré ni ó fi ṣe wá sí ńbẹ̀ 50 years àbí ó dẹ̀ kó celebrate 50 years tó ń fi ṣe Nàsíà ó dẹ̀ kó celebrate ẹ̀ kó tó kú Nàsíà Àjàní Bello tẹ́ gbọ́ èso rere wo ló sọnù ayé yín gbogbo ọ̀rọ̀ tí Àjàní Bello sọ nígbà ayé rẹ̀ tó lọ jòkó sí nọ́ọ̀tì ìgbà tó kù díẹ̀ tó fẹ́ kú ló kẹ́rẹ̀ wá sí Nàìjíríà tó kẹ́rẹ̀ wá sílẹ̀ wa gbogbo ohun tó sọ èwo lọ́sọ̀sọ̀ rere nínú ayé yín the same bàbá kí lorúkọ Àjàní Bello yìí lónìí kò dáa kó máa sòkú ńlé o mùsùlùmí kì í sòkú sílé ńgbà tó kú ń bọ náà sí ṣé inú gbónú wọn sí ni àbí etí omi inú ilé ni wọ́n sí o
gbogbo ohun tí Àjàní Bello gbélé ayé ṣe tó sọ fún yín èwo ló sọ̀sẹ̀ rere nínú ayé yín bẹ́ẹ̀ rubbish ní gbogbo ẹ̀ pátápátá. Ó kàn fi yín sínú ìgbèkùn, ó fi yín sínú pańpẹ́, ó ń scam, ó ń kó ọpọlọ yín sínú àgádágodo, ló ń padlock ẹ̀. Gbogbo ohun tó sọ ń gba ayé rẹ̀ kò ṣe nǹkan kan, kò túrun kankan. Nà sí àwo lẹ fẹ́ gbọ́ tí Àjàní Bello ti sọ ńgbà tó wà láyé. Ìwàásù wo ni Farouk fẹ́ ṣe tí Àjàní Bello ti ṣe? Mo béèrè ni. Ẹ jẹ́ ká stop gbogbo eléyìí tá ń ṣe yìí. Anywhere, anybody, anywhere, anywhere tẹ́ bá lọ, ó bẹ́tà kẹ́ máa mú rùkẹ̀rẹ̀ yín dání, ẹ máa jùrùkẹ̀rẹ̀ sáwọn wèrè. Ẹ jùrùkẹ̀rẹ̀ sáwọn wèrè. Ẹ jùrùkẹ̀rẹ̀ sí wọn, ẹ máa jùrùkẹ̀rẹ̀ sí wọn. Kò sí pé ẹ dìde, kò sẹ́ni àkànlé, ẹ ti rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láti láti ẹ̀ tó wá gbé sọ. Tẹ̀rí pé ráǹkì kẹ́lẹ̀ ké àwọn tó wà bẹ̀yẹ̀ tún lè wò pé èèyàn yìí ní èèyàn yìí ní òun. Èmi tó bá Ìbàdàn dìde kí èèyàn yìí ní mí. Èèyàn yìí ní mí o. Màá play ẹ̀ fún wa ń sìn, ẹ jẹ́ kí gbogbo wa ká gbọ́. Ẹ̀yin tí ẹ tí gbọ́ tẹ́ ní kí n play ẹ̀ fún yín, ẹ jẹ́ kí n play rẹ̀ fún yín kí gbogbo wa ká gbọ́. Ẹ jẹ́ kí a power tap. Ẹ̀yin tẹ́ ẹ tí gbọ́ ẹ nísìn o ká gbọ́ yékéyékéyéké. Jẹ́ pé speaker yẹn sí níbẹ̀. Mo bá jẹ́ kí n gbé sí speaker kó lè clear dáadáa. Wọ́n invite ẹ̀. Wọ́n invite ẹ̀ jẹ́ kí nìyẹn ti kú. Power on. Bluetooth mode. Wọ́n invite ẹ̀ sí party. Ó ti ọ̀rọ̀ tó ń sọ yìí ó ti ṣẹlẹ̀ láti last week. Wọ́n wá invite ẹ̀ sí party. Bluetooth connected. Ó wá padà lọ gbé ọ̀rọ̀ last week ni ó wá sọ níbí. Ẹ máa gbọ́. Bàbá wa Olúbàdàn. Bàbá àsìkò yìí mo fi rántí bàbá wa Olúbàdàn. Bàbá náà fi rántí bàbá Olúbàdàn. Bàbá wa Olúbàdàn. Bàbá wa Olúbàdàn. Bàbá Abdulrasheed Ládàbà. Bàbá wa ọba Abdulrasheed Ládàbà. Ẹ máa di ọ̀rọ̀ tó sọ. Bàbá wa náà rántí bàbá náà. Kọ́lọ̀ wọlé àánú àwẹ̀ yìí. Tọ́lá àwọn èèyàn bí a bá rí dáadáa wọ́n yé sọ. Àìdé yẹn lẹ́ẹ̀ máa sọ. Àìdé yẹn làwọn èèyàn máa sọ wọ́n yé sọ. Wọ́n wọ ní Ramadan tafsir ní Ọ̀yọ́ State. Níjọ́ Thursday. Ọlá pàbíyà mo ti ń bọ̀ ọjọ́ ti lọ. Ńgbà yé débẹ̀, Olúbàdàn ti wà ń bẹ̀, gọ́fúnà ti wà ń bẹ̀, agbo ti kún. Bí ìṣe ń wọlé tó Olúbàdàn rí báyìí ó sì fò dìde, bàbá mi ìgbẹ́gbẹ́ eré rẹ̀ dé. Àti nǹkan tó jẹ láyé kó tó jọba. Ọpẹ́ ẹ̀sìn Ọlọ́run lé lára mi. Ọpẹ́ ẹ̀sìn Ọlọ́run lé lára bàbá wa. Wọ́n àfi sọlá. Wọ́n dìde fọ́lọ́run. Bẹ̀rẹ̀ mo kí wọn. Bàbá bẹ̀rẹ̀ fún wọn. Àsáyé máa rí yàn. Àsáyé máa rí yàn. Wọ́n ti wá ń lọ ra yìí láti gbà náà pé bàbá Olúbàdàn olùbẹ̀rẹ̀ Ọlọ́run ní olùtìjọ Ọlọ́run ọpọ́nà ọdẹ pa àfa. Tí èkó láyé má jọ yẹ̀yẹ́ o. Tí èkó láyé Ọlọ́run má jẹ wọ́n yẹ̀yẹ́. Má sọ kalẹ̀ lérí ọlá. Má sọ wọn kalẹ̀ lérí ọlá. Ọlọ́run má sọ kalẹ̀ lérí ọlá. Ọlọ́run má sọ wọn kalẹ̀ lérí ọlá. Ọ rí i pé àfa ní bàbá ọba. Wọ́n rí pé àfa ní bàbá ọba. Ọlọ́run má sọ kalẹ̀. Jẹ́ni bó ṣe rájú ọ̀rọ̀ ẹ̀. Ṣé ẹ̀ ń gbọ́ dáadáa? Ẹ máa gbọ́ lọ o. Tí èkó láyé má jẹ wọ́n yẹ̀yẹ́. Má sọ kalẹ̀ lérí ọlá. Má sọ wọn kalẹ̀ lérí ọlá. Ọlọ́run má sọ kalẹ̀ lérí ọlá. Ọlọ́run má sọ wọn kalẹ̀ lérí ọlá. Ọ rí i pé àfa ní bàbá ọba. Wọ́n rí pé àfa ní bàbá ọba. Ó wá ń ṣe pé orí burúkú ni ó wá ń ju ọ̀rọ̀. Ó wá ń ju òkúta ọ̀rọ̀. Ó fi prayer yẹn. Ó fi ń dògúlùtọ̀ ọ̀rọ̀ jáde.
ó kọ́kọ́ ti ara ẹ̀ síwájú láìsí bàbá. tí èkó láyé má jọ yẹ̀yẹ́ o. tí èkó láyé ọlọ́mọ jẹ́ wọ́n yẹ̀yẹ́. má sọ kalẹ̀ lérí ọlá. má sọ wọn kalẹ̀ lérí ọlá. ọlọ́mọ sọ kalẹ̀ lérí ọlá. ọlọ́mọ sọ wọn kalẹ̀ lérí ọlá. ọ rí i pé àáfàá ní bàbá ọba. wọ́n rí pé àáfàá ní bàbá ọba. Ojo kẹjẹgbẹ. Èmi máa wò wọ́n ni pé ijó lè yí dìde yọ padà lè yí dìde. Ìyá kúmọ́lá. Báàdẹ̀ tí wọ́n sọ dọ́ba. Ṣé ẹ gbọ́? Wọ́n sọ dọ́ba. Àwọn àjò ẹ̀dùn ní àfà. Àwọn ìmọ̀mú òde àfọ̀dé ká àjò kó kalẹ̀ kẹ̀kẹ́ pé ọba lòun yóò máa ṣe ìrùkẹ̀ báyìí. Mo níwájú ta ni níwájú Ọlọ́run ni. Ẹni tó dé yìí ní ìsìn yìí. Ọba Ọlọ́run ni. President Jonathan inú wa tó wù la jẹ́ tí mi fi gbàgbé ẹ̀ ọ wà president Nàìjíríà ọ wà bàbá Adébóyè ọ dọ́dọ̀ ọ̀rẹ́ fẹ́ gbàdúrà fún ìsìnkúnlẹ̀ president Nàìjíríà ó sì fìlà ó ti rí yí pé man of God wọ́n máa fẹ́ everybody sínú wọ́n àwọn ọjọ́ Ọlọ́run nù. ìwé ẹ̀ ni bàbá yẹn ṣe ọ dàgbà náà ní mi wọ́n ṣàdúrà fún wọn lé àmọ́ ìta ló ti pọ́n mi lé ó ní máa ń ṣàkárà ní ìmọ̀lá yìí ọlọ́run tó ọkọ̀ dákọ̀ mi láwùjọ kan tó ga ọlọ́run láwùjọ tó ga jù bẹ́ẹ̀ lọ máa dákọ̀ máa rántí rẹ̀ ń bẹ́ ìta ni bàbá náà ti pọ́n mi lé ọlọ́run ní yẹ̀yẹ́ láíláí ọlọ́run ní yẹ̀yẹ́ wọn 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 láíláí kò sì ní gbọ́lá lọ́wọ́ wọn kò sì ní gbọ́lá lọ́wọ́ wọn Fatia méjì méjì Fatia jati Fatia tó ní kankan yẹn kò ní ìtumọ̀ o kò sí ní ti ń jẹ́ Fatia o ẹ jẹ́ kí ṣe kí ni ìsókè mo ti dìde dúró ṣe bá ní bó ṣe ń gaslighting bàbá yẹn ẹ̀gàn ló tara ẹ̀ ló bá wà. kí lẹ sọ sà. ó kàn wá pọ́nlé ń bẹ̀ ó kàn wá ṣe tara ẹ̀ ní. ẹni tó lè fẹ́ wá ṣe wọ́n sí àfa. no bàbá kì í ṣe pátì ibi tí ọba Ìbàdàn wà lélẹ́yìí. ṣé ó ń ṣe wáàsí fáwọn tiẹ̀ lélẹ̀ ó ń kọ́ra ẹ̀ lélẹ́dọ̀ àwọn ọ̀jọ̀ mọ̀ ni. ó ti lọ sí ọ̀dọ̀ ọba Ìbàdàn níbi tó ní ọba Ìbàdàn ti dìde ó ti dìde ó rí ìwọ́n fò dìde àti last week nìyẹn wọ́n wá invite ẹ̀ sí another place ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ ọba Ìbàdàn yìí. ó fẹ́ máa fi bàbá gbéra ẹ̀ sórí fóònù náà ṣùgbọ́n ìsọkúsọ ló wá ń sọ mi tó ti ní àǹfààní bàbá ọba o. ìtúbẹ̀ ni pé odidi ọba Ìbàdàn ìtúbẹ̀ ni pé odidi ọba Ìbàdàn orí wọn kò dé kí o. ta ló mọ̀ ẹ́ mi ò tiẹ̀ máa fẹ́ ilé iná wọ́n mọ̀ ni. ẹ mọ́kẹ́. èmi kì í ló kàn mí pẹ̀lú àwọn àáfà. ó ní náà mẹ́ni àáfà Farouk oníkíjìpá. wọ́n pọ̀ bẹ́ẹ̀ tọ́ wọ́n máa ń ṣe tọ́ máa ń sọ̀sọ̀ kí sọ̀kà kì í sọ pọ̀ bẹ́ẹ̀. ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sígbà tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ẹ̀ kọ̀ọ̀kan máa rí i títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.